ẹ lọ fojú kan transformer yẹn èyí náà ẹ lọ wò ó ṣé tailor ó lè bọ́ sínú kọ̀ńténà transformer kó dẹ̀ lọ kó ogbon tó wà nínú ẹ̀ èèyàn tó mójú ògùn ẹni pàbínírè òun rèé. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ará lé níbi gbogbo tí a ti ń wò ẹ̀yin ará lé níbi gbogbo tí láti agbègbè Biuri ni a ti ń rìpọ́tì kíní wa fún yín. ẹ wo transformer ti wà ń bí more than 20 years tí ò sí kankan tó ṣe. last 2 months ni wọ́n tú kébù transformer yẹn lọ tí àwọn ará àdúgbò dẹ̀ dáwó tá a rà mí sí tá a dẹ̀ ṣe concrete ẹ̀. ṣùgbọ́n wá ṣe ní káyéfì ní mọ́júmọ́ jẹta kan rí pé nepa paná ni bí nepa ṣe paná kí ló ṣẹlẹ̀ wó múnádé mọ́ àwọn sọ bí anọ́mà bọ́ sí wọ́n mú dé tí wọ́n mú lọ tó mú padà wá rẹ̀ ló ṣẹlẹ̀ ni. ó kàn á di láàárọ̀ ìtarí táwọn èèyàn ń lọ bíṣẹ́ àwa rí i pé àwọn èèyàn ní wọ́n mọ̀ tí tú transformer lọ iná wà lọ́dà side kò síná ní side bíbí. ẹ wo transformer yìí wo tú kébù rẹ̀ lọ wọ́n invade wọ́n kó gbogbo nǹkan tó wà nínú ẹ̀ lọ ni. kòlòfó ní transformer tẹ́ ń wo yìí máa gbé kámẹ́rà síbẹ̀ kẹ́yìn náà fi rí ẹ̀ wò kòlòfó ni wọ́n ṣí wọ́n kó gbogbo nǹkan nínú ẹ̀ lọ ni wọ́n kó gbogbo kọ́ọ̀lì tó wà nínú ẹ̀ lọ tó ń ṣiṣẹ́ wọ́n á túkà ẹ̀ lẹ̀ ẹ̀yin náà wò àwọn ń challenge àwọn nepa pé kí ló dé ẹ̀yin nepa tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ni wọ́n mọ̀ ṣiṣẹ́ burúkú tó wá ṣe yìí ìgbà tí wọ́n múná lọ ni wọ́n mọ̀ ṣe ìgbà tí wọ́n bá wà wò ní invade transformer èmi nìdá ti challenge àwọn nepa mo dẹ̀ tún challenge wọn again ìgbẹ́ ẹ̀yin nepa kí ló dé tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ni ìgbà tí wọ́n bá wà wò ní invade transformer yìí ó jẹ́ nǹkan tó ń pa àánú jẹ́ tó dẹ̀ kọ́ wọ́n mi ní pé ṣé àwa ni pé wọ́n study ìgbà tí náà lọ ni tàbí bóun ṣe mọ̀ ìgbà tí náà lọ. ẹ bá bẹ sáà kí sáà sáà nu wa ládùúgbò. ẹ bá wa bẹ àrùn ẹ̀yin nepa. sáà nìkan la ní ogun àwọn tàdíwò fún òun. ẹ wo transformer wọ́n ti invade kò sí àlùbáríkà kankan mọ́ nínú transformer ilé kòlófó ni o ẹ wo wọ́n tú ni tí wọ́n kó gbogbo nǹkan náà lọ gbogbo nǹkan nínú transformer yìí ni wọ́n kó lọ gbogbo nǹkan ẹ wo gbogbo nǹkan nínú transformer ilé ni wọ́n kó lọ wọ́n invade ni ẹ̀yin nepa kí ló dé tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ni wọ́n máa wá tú transformer tó jẹ́ pé ìgbà tí ò bá sí náà ni wọ́n máa wá tú transformer yìí a jẹ́ pé àwọn kan wà lára àwọn òṣìṣẹ́ yín tó fún ọ lọ́wọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wà paná tó bá tó paná táwọn ìgbà inú wa invade transformer wọ́n tú transformer ilé lọ ni kò ṣe pé kò sí tó tún ṣe kankan mọ́ wò jí kébù wọ́n kó gbogbo kọ́ìlì inú ẹ̀ lọ gbogbo nǹkan àlùbáríkà inú ẹ̀ wọ́n kó lọ ẹ wo wọ́n ṣì kalẹ̀ ní mo ti fi náà hàn yín wọ́n ṣì tí wọ́n tú lọ ní gbogbo ẹ̀ wò pẹ̀lú farabalẹ̀ wọ́n dẹ̀ gbé kọ́ìlì inú ẹ̀ lọ wọ́n gbé kọ́ìlì ẹ̀ náà kò sí operation 4 hours náà fi ṣe lé wọ́n fi ẹ̀wọ̀ wọ́n fọ́ gbogbo block ẹ̀ wọ́n gbé mọ́tò wọlé ni ẹ̀wù ilẹ̀ wà gbáko tó ṣe wá ládùúgbò yìí ẹ̀yin nepa àmì dẹ̀ tó ń challenge mo sọ pé lára àwọn tó ṣiṣẹ́ yìí àwọn òṣìṣẹ́ yín wà nínú wọn because kò easy láti sọ pé èèyàn kan kò ṣiṣẹ́ èèyàn kan lélẹ́yìí kò ṣiṣẹ́ èèyàn mẹ́rin gan wọ́n gbé mọ́tò wà wọ́n farabalẹ̀ tú ni wọ́n tú bóòtù ẹ̀ wọ́n tú lẹ́yọ̀ kọ̀ọ̀kan more than 4 hours ẹ̀ wá múnádé wá di láàárọ̀ lójúmọ́ mọ̀ ẹ̀ ṣe wá múnádé padà nígbà tẹ́rí pé wọ́n ti ṣe operation yẹn tán àbí a need that challenge yẹn need láti wá defend allegation tàbí kàn yín yìí because a ti rí pé ó ti di lemọ́lemọ́ yín ẹ̀yin aráàlú ẹ̀ tètè tó fura sí wọn gbọ́ burúkú mi tó ń dání o wọ́n invade transformer lọ ni kòlófó irin nìkan tó sẹ́kù lẹ́lẹ̀ kò sí kankan kò sí àlùbáríkà kankan mọ́ ní transformer eléyìí side of Kibiscuit láti ní report issue tó ṣẹlẹ̀ yìí side Biuri ibi tí mò ń gbé nìyẹn kò sí kankan mọ́ ní transformer yìí ẹ̀ wò kébù ni wò kó kébù lọ tẹ́lẹ̀ kébù ni wọ́n kó lọ bọ́ ilé wọn tú transformer yẹn lọ complete ni wọ́n tú lọ kò sí kankan mọ́ irin lásán ẹ wò wọ́n fọ́ block wọ́n farabalẹ̀ ṣe kan tó fẹ́ ṣe àwa ń rọ̀ yẹn yẹn aráàlú a nídàá ti challenge wọn gidi gan because kò ṣe gbogbo náà níjọba mọ̀ ṣe fún wa ṣùgbọ́n a ti rí pé àgbákò ti wà nínú àwọn nepa kàńdá ti wà nínú wọn tó dẹ̀ ṣe wọ́n lágbákò gidi gan àgbákò láti wá ṣe àdúgbò wa yìí àtún àrọ̀ ẹ̀yin ìjọba náà nípasẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ bá wa ṣègbésẹ̀ lé lórí kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà náà tú kébù lọ gbogbo ìgbà náà invade transformer lọ kí ló dé àwọn olówó wà ní kinní yìí ibo náà ń tà sí àwọn olówó wà ń ṣe kinní yìí ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ wọ́n gan ẹ wo wọ́n invade ẹ̀ ni wọ́n tú gbogbo ẹ̀ ni kò sí kọ́ọ̀lì kankan mọ́ ní transformer irin lásán kòlòfó irin lásán lẹ rí lẹ́lẹ̀ yẹn ẹ gbà wá náà ẹ lè jọ àdúgbò èkó ṣe pàmò sùn lókùnkùn báyìí o àrọ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ẹ̀yin lẹ́kàn ẹ̀yin ìjọba Senator Lọlá Shiru Honorable Ismaila Tijani the senior advocate of Nigeria AGF Attorney General of the Federation ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìlú yìí ni sàn àmọ̀rí pẹ́ lágbọ́dọ̀ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ gbọ́rọ̀ wa rò ẹ ṣùgbọ́n torí Ọlọ́run ẹ ṣàánú wa wọ́n ti invade transformer wa wọ́n tún wò wá yọ kébù kánítẹ́lẹ̀ ni àmọ́ dáwọ́ kébù ni bọ́ ilé wọ́n tún lọ ní complete. ẹnìkan ló mọ̀ ẹnìkan ló lè sọ mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé mẹ́wàá ń ṣẹlẹ̀ kiri ẹnì ìjà o.
ẹ lọ́kùnrin ibi tó bá ti ṣẹlẹ̀ ó tọ́ kí wọ́n pariwo bẹ́ẹ̀ wọ́n gé kébù lásán ní ọ̀dọ̀ wa ní time kan. ọmọ yóò ṣùtẹ́ lò tẹ́ kó tó di pé ẹ tán náà. ọdún kan àti oṣù méjì ọdún kan àti oṣù méjì torí a kó decide pé ok o ẹ jẹ́ ká ṣe ní kó ní kọlọ́mọdọ́mù yẹ gbé community tó ń lò tẹ́lẹ̀ yapa lọ́dọ̀ tiwa a gbé transformer mi ká tó wá rí owó transformer mi. ẹ̀gà tẹ sún pọ́n yẹ. ó pọ́n yẹ o ṣé community gan ló yẹ kó máa ra cable kó máa ra transformer ni in normal sense responsibility àwọn àjọ oníná. ṣé o mọ̀ pé wọ́n ní gbogbo kìíní yìí property wọn ní náà. mínísítà kan dé ń jọ̀hún gbogbo eléyìí ló fẹ́ mójútó kódà ó sọ débi pé wọn ò gbọ́dọ̀ ta transformer níta mọ́ torí pé property nepa ni. property yes now wọn jẹ́ olóṣù mẹ́fà tó fi gbé láàyè mi. nepa làwọn ni bẹ́ẹ̀ bá ra òpó ná ọ̀nàrí òpó ná wọ́n ní property nepa. mítà ilé ẹ̀ tó sanwó ẹ̀ nepa property nepa ni. wáyà tó rà tó fi faná wọlé. nọ́ọ̀mì tó yẹ ká máa sanwó mítà gan. àní wáyà tó fi faná wọlé. wáyà tó tún fi wá faná wọlé. ó rọ́gbẹ́ni kan gbà tí wọ́n ká wáyà ẹ̀ tó ní òun ò bá yín jà pé ká wáyà o ẹ bá mú wáyà mi ngbà tó sì wá takú tó ọ̀bẹ ṣe obìnrin bá ní bá bọ́ ṣòkòtò ló. ok alo náà ń gbà kan. kápákpá náà fún wáyẹ. ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn mo fẹ́ ká pẹnu lù ká pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó ṣe nepa yẹn àyè máa sọ̀rọ̀ tẹ́pọ̀ mo ti rí alàgbà ọláníyì àbí alàgbà Kúnlé Sànúsí.